ibi àkàdé níjẹjọ nìyí. Owó la fi wówó, ẹnu òfìfo kì í dún nàmùnàmù. Ẹnu dùn rò fọ́, agada ọwọ́ ṣe é gẹ́gẹ́dú. Ibo ni òun ó ti rí ṣọ́ọ̀bù? Àsìfí ṣọ́ọ̀bù tó bá tóbi dáadáa ń ló lè gbarú àwọn ọjà tí Sámínù wí yẹn. Ṣùgbọ́n ká mú ẹrú ná ká tó sọ pé ìdó la ó tà sí. Àti pé ọjọ́ abágùnkọ́là ń kan ọ̀run. Ní ìbẹ̀rẹ̀ yìí kí èèyàn sáti rí ibì kan kó ọjà òun síná. Bí ọjà bá ń tà, àwọn oníṣọ́ọ̀bù gan-an ni wọ́n máa fi ṣọ́ọ̀bù lọ olúwa rẹ̀. Ìgbà tí Àlàbá wá bẹ̀rẹ̀ sí wá ṣọ́ọ̀bù kiri ni ló tó mọ̀ pé bí a kò bá fi nǹkan pamọ́ fúnra ẹni kì í ṣe tètè náwó mú. Òòrùn pa pásápàsá sí lára lọ́jọ́ náà. Ó rin gbogbo títì tí ọjà ti tà, kò rí ṣọ́ọ̀bù kan kó wà lófìfo. Ó tún rin àwọn ibi tí ọjà kò ti tà tààrà tó bẹ́ẹ̀, síbẹ̀síbẹ̀ kò rí. Ilẹ̀ fẹ́rẹ̀ ṣú pátápátá kó tó gbúrò pé ṣọ́ọ̀bù kan wà nítòsí ọjà odò ọ̀gbẹ̀. Nígbà tó débẹ̀ ó bá pé ní tòótọ́ ni, ṣùgbọ́n oníṣọ́ọ̀bù ní àfi kí òun sanwó àsansílẹ̀ fún oṣù 6, wípé bí kò bá sì tètè sanwó wọ́n pọ̀ tí ń pòyì lórí rẹ̀ o, bí àṣà tó ń fẹ́ gbádìẹ. Òkóbó ìyàwó rẹ̀ tó gbé, ó ní nǹkan tí yóò tú ilé àwọn ló ń bọ̀ yìí, ṣọ́ọ̀bù ló délẹ̀ yìí, owó dà. Kò sí irú èrò tí kò wọ ọkàn Àlàbá tán ní ọjọ́ yìí, àbí kí òun wá lọ bá fọ̀rọ̀ wá yìí ni, kí òun sọ pé òun gbà láti bá a ṣiṣẹ́ lẹ́ẹ̀mélòó kan. Ṣùgbọ́n kíákíá ń lọ fagilé èrò náà lọ́kàn ara rẹ̀. Iṣẹ́ tó bá gbé ni ńlá tẹra mọ́, òwò tó bá pé ni ńlá ṣe. Òwò tí ènìyàn ṣe tí ò lóríyìn, tí abẹ̀bẹ̀ rẹ̀ ń fi gbogbo ìgbà fi ibi pẹlẹbẹ lélẹ̀, kò yẹ kí olúwa rẹ̀ tún yọjú sí i. Kàkà kóun tún wọ ẹgbẹ́ olè, bí ilé ọjọ́ kejì bá ti mọ́ ń ló bẹ̀rẹ̀ sí ya ilé àwọn tó mọ̀ kiri. Ó sì rọ̀ wọ́n láti yá òun lówó. Bẹ̀bẹ̀ kó rọ́kọ̀sẹ́ ṣagbe kí orí ahun. Ó kirikiri kò rí kọ́bọ̀ yá títí ilẹ̀ fi ṣú. Kò tó ẹrú tí yọjú sí oníṣọ́ọ̀bù. Bẹ́ẹ̀ ni ṣọ́ọ̀bù náà wà lọ́kàn rẹ̀ nítorí pé ojú títì ló wà nítòsí ọjà. Ìdí ọjà ńsá ni ọjà ti tà. Ìbànújẹ́ ló fi sùn lọ́jọ́ náà. Kò sì díjú píntín tílẹ̀ fi mọ́. Bí ilẹ̀ ti mọ́ ń ló tún bẹ́ sójú ọ̀nà tí ó tún wọ̀nà bí òun ó ti ṣe lè rí owó yá. Ó pẹ́ kí ó tó rí ẹni sín nígbẹ́rẹ́ ìpàkọ́ pé bàbá kan wà ní ìta akọgun. Bí ó bá dé ọ̀dọ̀ bàbá yìí yóò rí owó èlé yá. Ó lọ sọ́dọ̀ bàbá yìí, wọ́n sì jọ ṣèwé àdéhùn lórí owó náà. Ọ̀tọ̀ níye tó yá, ọ̀tọ̀ níye tí bàbá yìí kọ sílẹ̀. Ṣùgbọ́n ó rí obìnrin fẹ́, ó ní òfẹ́ àjẹ́. Ṣé bí bó bá bímọ 6 tó pa 5 jẹ, ti ẹni tọ̀kan tó ṣẹ́kù. Ó yá 100 náírà lọ́wọ́ bàbá yìí, wọ́n sì kọ 150 náírà sínú ìwé wọn. Wọ́n ní ó ní láti san padà lẹ́yìn oṣù 3 láì sí èlé kankan lórí rẹ̀. Ó fi olórí ẹgbẹ́ àwọn mẹkáníìkì ṣe onígbọ̀wọ́. Bàbá olówó yìí sì kó owó náà fún un. Bí ọba ni Àlàbá wá yan tẹ́kí. Nígbà tí ọwọ́ rẹ̀ bà owó yìí tán, ó sì sáré lọ sọ́dọ̀ oníṣọ́ọ̀bù. Ó san àsansílẹ̀ owó náà, ó sì gba ìwé pé òun ti sanwó. Ó yára mú ọmọọṣẹ́ rẹ̀ lọ sí ṣọ́ọ̀bù yìí. Wọ́n sì jọ ṣiṣẹ́ kìtàkìtà níbẹ̀. Wọ́n gbọ̀n nù, wọ́n gbá, wọ́n sì nu gbogbo ìdọ̀tí kúrò ní ibi tí eruku ti bò ó lára ògiri. Àlàbá ra àgádágodo ńlá kan, ó fi sẹ́nu ilẹ̀kùn náà, ó tì í pa, ó sì padà lọ sẹ́nu iṣẹ́ rẹ̀. Jíjókòó ni wọ́n tún jókòó níbi iṣẹ́ tí wọ́n ń fọwọ́ lẹ́rán nítorí pé kò sí iṣẹ́ kan tí wọ́n rí ṣe tààrà. Àfi lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí àwọn ọlọ́kọ̀ wá ń ṣe iṣẹ́ tí kò tó nǹkan. Ṣùgbọ́n ọkàn Àlàbá balẹ̀. Ṣé ó ní ohun tí àgbàlagbà jẹ tẹ́lẹ̀ ẹkùn tí ó fi ní ẹkún yóò òun? Ó ní nǹkan tí Àlàbá fọkàn tẹ̀ tí àìṣiṣẹ́ kò fi mìín lọ́kàn. Sámínù dé tán pẹ̀lú ẹrù tí òun ó máa tà. Ọ̀pẹ́ títí aboyún kò ju oṣù 9 lọ. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọkàn Àlàbá alàgàrà pé bí Sámínù ò bá wá máa ń kọ́. Àkókò tí yóò ṣe èrú sí òun nìyí bí, àbí kò ti réhùn lépa tí ó jẹ́ pé Ọlọ́run ni ò ti pa òun. Ẹni tí a ò bá mọ̀ tẹ́lẹ̀ ìníwá rẹ̀ lè yani lẹ́nu, kì í ṣe bí òun àti Sámínù. Ó ṣeé ṣe kí Sámínù wá kí ó má kó ọjà kankan wá, kí ó wá dé kó máa wá irọ́ pa. Ṣùgbọ́n ojú la ti mọ iyán tí yóò yó inú. Bí Sámínù ti ṣe
yọ bí Sámínù ti ṣe yọ fùú nìyẹn kò dàbí ẹni tí ó lè purọ́ fún òun kí ni ó lè rí gbà nídìí irú irọ́ bẹ́ẹ̀ ẹni tí yóò bá sì fúnni lẹ́wùwọ̀ tọrùn rẹ̀ ńlá wò. ìgbà tí mímí ọkàn rẹ̀ bẹ̀rẹ̀ sí gèjíà ní ìgbà tí ó pé ọ̀sẹ̀ méjì tí ò gbúròó Sámínù ara rẹ̀ bẹ̀rẹ̀ sí gbóná sí i lójoojúmọ́ tí ó fi di pé ọ̀rọ̀ náà fẹ́ẹ̀ dá àìsàn sí lára ẹni tí ó ti lọ yáwó eléèlé tí ó fi sanwó ṣọ́ọ̀bù tí kò sì wò lẹ́ẹ̀mejì ká tó sọ pé yóò kó ọjà sí inú rẹ̀ bí oṣù mẹ́ta bá pé ọ̀nà wo ni òun ó fi wá rí 150 náírà san àìsírí san òun ń fa àbùkù lẹ́sẹ̀ ó mà burú o kí àgbẹ̀kẹ̀lé ènìyàn já sófo bí oṣù mẹ́fà bá sì wá pé òun ní láti kó kúrò nínú ṣọ́ọ̀bù náà a jẹ́ pé òun fi owó òun ṣe sàráà ni oore tí ò lọ́pẹ́ àṣedànù owó olówó òkìtì adìẹ mọ́kù òjò kígbẹ́ ó ń ṣeré àdá mọ́kù ọ̀mọ̀wẹ̀ ó ń bẹ́jú àsódò ó mọ́ òkun mọ́kù ò lè dá tatapa ó kọ́ apó ogun ó kọrí sógun ìgbà wo wá ni mọ́kù ò ní kú o irú àdánwò yìí ó ṣe é báyàn kí olúwa rẹ̀ má tún rí ìrònú à ń padà sí ẹgbẹ́ àwọn afọ̀rọ̀wáyì ìrònú wàhálà tó ń bọ̀ níwájú ó ń já làbáláyà ṣé ìrònú ìkookò ní ó pajá ìbànújẹ́ dorí àgbàkodò bí oríkì olóríkì ọ̀sẹ̀ kẹta tún kọjá Àlàbá ògbúrò mu kó Sámínù ló bá bẹ̀rẹ̀ sí í fi ṣọ́ọ̀bù wẹ́lọ̀ ó ń ké gbàjarè kiri bóyá òun ajẹ́rí ẹni gba ṣọ́ọ̀bù ọ̀hún lọ́wọ́ òun kí òun dín àdánù òun kù kí òun fi ọ̀rọ̀ mọ níbi tí ó dé dúró kíákíá ló rẹ́ni tí ń wá ṣọ́ọ̀bù wọ́n sì bẹ̀rẹ̀ sí í dúnàdúrà àfi gamboro tí Sámínù yọ sí Àlàbá mọ́tò gàrìwò kan ló dé síbi iṣẹ́ rẹ̀ lọ́jọ́ náà tí ó sì dúró ẹsẹ̀kẹsẹ̀ ní ayọ́kẹ́lẹ́ Sámínù náà dúró lẹ́yìn rẹ̀ tí Sámínù sì yọ jáde nínú rẹ̀ bí ó bá fi tó ọjọ́ méjì sí ni ṣọ́ọ̀bù ìbá ti bọ́ lọ́wọ́ Àlàbá àlàyé díẹ̀ ńlókù tó ṣe fún ẹni tí ń fẹ́ gba ṣọ́ọ̀bù tí onítọ̀hún sì fi ìkùnsínú faramọ́ olórùka gbòrùka ni ọwọ́ àwẹ̀ wá dòfo. ó ti máa retí mi o Àlàbá ẹrù mi ni ò tètè dé tó bí mo ti lérò tẹ́lẹ̀ gbàrà tí mo sì rí gbà ó ní mo yára ṣàtìyẹ́ sọ́tọ̀ tí mo kó sínú mọ́tò tí mo ní à ń kó bọ̀ yìí ṣé kí n já gbogbo rẹ̀ sọ́dọ̀ rẹ níhìn ni àbí díẹ̀ péré ló fẹ́ táyà tí yóò tètè ta ni èmi ò gbọ́dọ̀ yan lé ọ lọ́wọ́ iye tí ọkàn rẹ bá fi sílẹ̀ níhìn ó ní kó fi sílẹ̀ ó rò pé ó lè tètè ta èyí tán bójú báyìí lọ pẹ̀lú èé ṣe labalábá mo mọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ ibo ni ṣọ́ọ̀bù ọ̀hún wà àbí o gbàgbé láti wá ṣọ́ọ̀bù gbígbàgbé kẹ́ ẹ̀ ṣọ́ọ̀bù tí mo ti wá ní ọjọ́ tí o ti kúrò lọ́dọ̀ mi níhìn gan ó yá ká lọ síbi tó wà wọ́n jọ lọ sí ṣọ́ọ̀bù ní odò ọ̀gbẹ̀rì wọ́n sì já ẹrù sínú ṣọ́ọ̀bù wọ́n jọ tòó ni ó sì wù nìyàn láti wò èlé ló wá ni wọ́n o àwọn eléyìí 100 ni wọ́n jẹ́ náírà méjìlá ní sì ní ọ̀kọ̀ọ̀kan bá dé iye tó bá wù ọ́ ló lè tà wọ́n o ṣùgbọ́n èmi ò gba náírà kọ̀ọ̀kan lórí ẹyọ kọ̀ọ̀kan àwọn eléyìí 50 ni wọ́n náírà 15 àwọn èyí 30 táyà ni ọ̀kọ̀ọ̀kan jẹ́ 20 náírà àwọn eléyìí 60 náírà ni ọ̀kọ̀ọ̀kan 20 ni wọ́n jẹ́ náírà kọ̀ọ̀kan ni kí o bá èmi fi lórí táyà kọ̀ọ̀kan iye yòówù tí o bá fẹ́ kí o tà á ìwọ ni o ní èrè yòókù ṣàtọ́jú owó táyà kí ó pé pẹ̀lú 200 náírà tí yóò jẹ́ èrè tèmi jẹ́ kí n ṣírò rẹ̀ sínú ìwé kó o rí ó mú ìwé kan jáde ó bẹ̀rẹ̀ sí í ṣírò rẹ̀ 100 lọ́nà 12 ìyẹn jẹ́ 100 50 lọ́nà 15 ìyẹn jẹ́ 750 náírà 20 times 30 ìyẹn jẹ́ 600 náírà 60 times 20 ìyẹn jẹ́ 100 náírà àròpọ̀ gbogbo rẹ̀ jẹ́ 3750 náírà èrè tiẹ̀ tó jẹ́ 200 náírà ó fi mọ́ gbogbo ẹ̀ jẹ́ 3950 náírà. kó tó ìgbà wo kí n tó wá tún wù ọ́ wò láti mọ̀ bí o ti ń tà sí èwo là ń dájọ́ sí ká tó roko ojúde ẹni ọjọ́ wo ló dé tó dé ṣé bí o bá dé ó rí ibi tí mo bá iṣẹ́ dé labalábá kò burú o n ò ní pẹ́ tí n ó fi wá sáàmà retí mi báyìí ni Àlàbá di oníṣòwò bí ìgbà tí ó ṣe oògùn àwúre ni ló ń ta táyà wẹ́lẹ́wẹ́lẹ́ pàápàá àwọn táyà kéékèèké
kí ọ̀sẹ̀ kan tó tán Àlàbá ti ta gbogbo àwọn onínáírà méjìlá tán. Ó ta ọ̀kọ̀ọ̀kan ní náírà mẹ́ẹ̀ẹ́dógún. Sámínù jèrè náírà kan lórí ọ̀kọ̀ọ̀kan, Àlàbá sì jèrè náírà méjì. Bákan náà ni ó ta àwọn onínáírà mẹ́ẹ̀ẹ́dógún ní ogógún náírà. Àwọn ológógún náírà ni ó tà ní náírà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. 70 náírà ló ta àwọn ọlọ́gọ́ta náírà. Ó ta àwọn kéékèèké pátápátá tán. Ó ta àwọn tó pọwọ́ lé wọn kù 5. Àwọn tó tún tẹ̀lé ó ṣẹ́kù 8. Àwọn tó tóbi jùlọ náà sì ṣẹ́kù 8. Bí ó ti ń tà wọ́n ni àwọn oníbàárà ń béèrè sí i. Ọ̀pọ̀lọpọ̀ àwọn aláròbọ̀ tún wá ń rà á lọ́dọ̀ rẹ̀ nítorí ọjà rẹ̀ rọjú ju èyí tí wọ́n ń rí rà níbòmíràn gbogbo lọ. Ọjà yìí ti sì sọ ọ́ di olókìkí wéréwéré. Ó ṣòwò, ó jèrè, ó bòde pàdé. Táyà 99 ló ti ta. Ó ti bá Sámínù jèrè náírà 99. Òun fúnra rẹ̀ sì jèrè 450 náírà ó dín 4. Àtèrè tiẹ̀ àti ti Sámínù lápapọ̀ ó jẹ́ 450 náírà ó dín 5. Láàrin ọ̀sẹ̀ kan péré owó ṣọ́ọ̀bù ti yọ, èrè sì ṣẹ́kù gọbọi. Kó wá sí kú kí Sámínù sì tún dé. Sámínù kò mà sì tún kó ọjà mìíràn wá mọ́ o. Bẹ́ẹ̀ sì ni gbogbo ṣọ́ọ̀bù ló ti mọ́fo. Ó retí títí kò rí Sámínù. Ó ta gbogbo ọjà náà tán pátápátá. Sámínù náà kò sì dé. Ọ̀sẹ̀ kejì kọjá, ọ̀sẹ̀ kẹta kọjá, Sámínù ọ̀mọ̀dé o. Àlàbá ó ń ṣí ṣọ́ọ̀bù òfìfo láàárọ̀, ó ń tì bó bá dalẹ́. Bí àwọn oníbàárà bá béèrè, á ní òun retí ẹrù òun ni. Bẹ́ẹ̀ ni ò sì parọ́. Gbogbo owó yìí pátá ló kó pamọ́ sí báńkì Ìlàrẹ́. Ẹ̀rín pa lọ́jọ́ kan nígbà tí ó yẹ iye owó tí òun ní sínú báńkì náà wò nínú ìwé. Lójú rẹ̀ ó dàbí àwọn akọ̀wé ìjọ́sí tí àwọn ń kó owó sọ́dọ̀ wọn nígbà tí òun ń ta ìwé ìròyìn tó wà nínú báńkì náà kí wọ́n rí iye tí òun fi síbẹ̀ báyìí. Ṣùgbọ́n kò sí ọ̀kankan wọn níbẹ̀ mọ́. Dájúdájú iṣẹ́ ti gbé wọn lọ. Pẹ̀lú ìṣọ́ra ló fi ń náwó, kò jẹ́ nànàkúnà. Ó ń sapá pé kí òun lè wá kówó jọ lẹ́ẹ̀kan yìí láì fi èrú kankan kún. Ó mọ̀ pé òun náà ni yóò kúkú ná owó náà nígbà tó bá yá. Ohun tí a ó jẹ sùn, èwo ni ká máa jíjẹ. Ìgbà tí òun sì wá pa odù ọ̀yà tán tí Sámínù kò jẹ́ kí òun lọ sóko alẹ́ mọ́ yìí ń kọ́. Ọ̀wù károdò ká sùn, kí ni kára alẹ́ ó máa mu. Ọ̀sẹ̀ kẹrin kọjá kò rí Sámínù. Àlàbá bẹ̀rẹ̀ sí ronú. Owó ni òun kó dà sínú báńkì ní Ìlàrẹ́ yìí. Kò sì sí iṣẹ́ kankan tó ń ṣe fún òun níbẹ̀. Bí gbogbo rẹ̀ kì í tilẹ̀ ṣe tòun. Ṣé bí òun ni òun ní èyí tó tó 500 náírà nínú rẹ̀. Ó ní láti jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú. Kàkà kí owó yìí jókòó kalẹ̀ bí ọ̀lẹ. Bí ènìyàn bá fi ọwọ́ èyí tí í ṣe tòun níbi owó yìí ń kọ́, téèyàn lọ gbà á tó fi ń ṣe òwò míì nígbà tí òun kò bá fọwọ́ kan ti Sámínù, dájúdájú kì í ṣe ọ̀nà èrú ni òun fi ń ṣòwò. Kò sì yẹ kí èrú bá òun. Owó kówó kì í tilẹ̀ wà nílẹ̀ kí ebíkẹ́bi ó máa pa ni. Ó lọ sí báńkì nílàrẹ́. Ó lọ gba 500 náírà. Ó sì kọrí sí Ìbàdàn láti lọ rajà tí yóò máa tà ní ṣọ́ọ̀bù rẹ̀ títí tí Sámínù ó fi padà dé. Nígbà tó dé Ìbàdàn, ọ̀tọ̀ níbi tó fojú sí, ọ̀tọ̀ níbi tí ọ̀nà gbà. Ṣọ́ọ̀bù tí wọ́n ti ń ta táyà kò lóǹkà ní Ìbàdàn. Gbogbo wọn ló sì kún fọ́fọ́ fún táyà. Ṣùgbọ́n irú èyí tí òun fúnra rẹ̀ ń tà ní náírà 15 ní Ilé Ifẹ̀ níjọ́sí, 20 náírà ń ló bá nìbàdàn. Wọ́n tiẹ̀ sọ pé nítorí tí ó fẹ́ ra púpọ̀ ni ó fi mọ bẹ́ẹ̀. Ó tún béèrè iye tí wọ́n ta àwọn tí òun tà ní 20 náírà. Wọ́n ní 27 òun ni. Bẹ́ẹ̀ ni sá, iye tí wọ́n ń ta táyà nìbàdàn ga ju iye tí òun ti ń tà nílé Ifẹ̀ lọ. Ó yọwó kò tilẹ̀ rí ẹni dín òun ní kọ́bọ̀. Ó rìnrìn kò rí ibi tí ó ti dín sí ti ibi tí òun ti kọ́kọ́ nájà. Ó kirikiri, ọ̀rọ̀ di Ọlọ́run òun rọ́mọ rẹ̀. Abájọ tí àwọn oníbàárà fi ń sùúrù bo òun bẹ́ẹ̀ ní Ilé Ifẹ̀ tí wọ́n fi kó táyà ọ̀dọ̀ òun láìkú ẹyọ kan. Àṣé wọn ò ríra bẹ́ẹ̀ nìbàdàn. Ó wá rí i pé bí òun tilẹ̀ ra táyà wọ̀nyí lọ sí Ilé Ifẹ̀ báyìí, òun ò ní lè tà wọ́n ní iye tí òun ń tà wọ́n tẹ́lẹ̀ rí tí aráyé fi ń sáré rà wọ́n. Ṣùgbọ́n ǹjẹ́ wọn ó tiẹ̀ ti lè máa rà wọ́n ní iye tí ó lè pé òun. Ibo tilẹ̀ ní Sámínù ti rí tirẹ̀ rà ní ẹ̀dínwó bẹ́ẹ̀. Sámínù ọ̀hún ló ti wá lọ bí rámirámi yìí tí àbọ̀ rẹ̀ kò dájú mọ́ yìí. Àyàngbé ajádùn
ṣùgbọ́n kinní kan la ó sá máa jẹ kí ajá ó tó gbẹ. Ẹni tó bá sì gbin àgbàdo tó ní ìgbà tí ó bá gbó ni òun ó tó jẹun, kì í ṣe òní yóò jẹ àgbàdo náà. Bóyá Èkó ni Sámínù ti ń rajà, Àlàbá rí kọjá sí Èkó. Bí kì í tilẹ̀ ṣe Èkó ni Sámínù ti rà. Ọjà Èkó sáni láti dín sí ti Ìbàdàn. Ẹni tí kò mọ̀nà tó ń dá pàdé ń pàdé. Nígbà tí Àlàbá dÉkòó, ó yà á lẹ́nu pé iye tí òun bá táyà nìbàdàn ó ní wọ́n tó ń tà lÉkòó. Kò sí ibi tí kò wá dé. Àwọn ẹni tí kò mọ̀ rí tilẹ̀ ràn án lọ́wọ́. Bí wọ́n bá ti rí i pé kò mọ ibi tí yóò yà sí, wọ́n ń wá owó bàràǹdà tiwọn níbẹ̀. Ṣùgbọ́n Àlàbá kò ra nǹkan kan. Nígbà tí ó mọ iye tí òun fẹ́ máa tà á ní Ilé Ifẹ̀, nígbẹ̀yìn gbìyànjú sá, ó rí àwọn ọkùnrin kan tí wọ́n ní kí ó kúkú ká lọ sí Àpápá ní èbúté òkè òkun, wípé táyà ní láti dínwó lọ́hùn ju ti ṣọ́ọ̀bù àárín Èkó lọ, pé kò ní tí ì ṣe ẹ̀kúnwó àròbọ̀ lórí rẹ̀. Ẹni tó bá béèrè ọ̀rọ̀ ló fẹ̀dí rẹ̀ gbọ́. Ẹni tó ń ṣòfin tótó ni ló ní kí aráyé purọ́ fún òun. Wọ́n wọ takisí ní èbúté èrò, wọ́n kọrí sí ọ̀nà Àpápá, wọ́n dé Ìgànmù, ni wọ́n yà sínú igbó, ni wọ́n yọ̀bọ̀n sí Àlàbá, ni wọ́n ní kó kó gbogbo owó ọwọ́ rẹ̀ fún àwọn. Bí kò bá fẹ́ fi ẹ̀mí ara rẹ̀ ṣòfò, wọ́n ní kó wo àyíká bóyá ó lè rí alàgàtà tí yóò yọ òun lọ́wọ́ àwọn. Àlàbá wò yíká, ó rí pé inú igbó làwọn dúró sí. Mọ́tò kọ̀ọ̀kan ń kọjá ní tòótọ́, ṣùgbọ́n lójú ìbọn ó mọ̀ pé òun kò gbọdọ̀ kígbe kí òkú òun kó má bàa di àwátì, kí òun má wà léfò lórí ọ̀sà lọ́jọ́ kejì. Wọ́n lù ú nílùkulù. Nígbà tí wọ́n gba gbogbo owó ọwọ́ rẹ̀ tán, wọ́n já sílẹ̀ wọ́n sì bá tiwọn lọ. Bí ọ̀rọ̀ bá kọjá ẹkún, ẹ̀rín là á fi rìn. Ọ̀rọ̀ ò tí ì dùn ni kára ni là ń somi lójú bí egbére. Àlàbá kò lè máa sunkún nítorí ọ̀rọ̀ rẹ̀ jẹ̀kun lọ. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín, Àlàbá kò sì lè rẹ́rìn-ín. Ìwé tá ń kà lọ́wọ́ náà ni ìwé Atótó Arére láti ọ̀dọ̀ Ládẹjọ Òkédìjí. Nílùú onílùú, láì mẹ́ni kankan, láì ní kọ́bọ̀ lọ́wọ́, láì mọ̀nà kúrò níbẹ̀. Ọ̀dọ̀ ta ni òun ìbá wá yà sí? Ilé ta lòun ò bá lọ? Ọ̀nà àti padà sílé Ifẹ̀ wàá dà o. Abẹ̀bẹ̀ Àlàbá tún fi bí pẹlẹbẹ lélẹ̀ l'Ékòó. Tìrònú ló fi ń fẹsẹ̀ gbálẹ̀ lọ sọ́nà Àpápá. Kì í ṣe pé ó ní nǹkan kan láti ṣe lọ́hùn. Ẹsẹ̀ rẹ̀ ló kàn darí rẹ̀ sọ́nà abẹ̀. Àfi lójijì tó ń gbọ́ tí ẹnìkan pè é, máníjà, máníjà. Ìgbó sì jẹ́ pé máníjà kò níye, kò jẹ́ kó kọ́kọ́ mọ̀ pé òun ni ẹni náà ń pè. Ṣùgbọ́n nígbà tí ó wo olúwa rẹ̀, ó rí pé ẹnìkan tí ó bá òun ra ọ̀pọ̀lọpọ̀ táyà ní Ilé Ifẹ̀ láìpẹ́ ni. Kò fẹ́ kí onítọ̀hún fura pé ọ̀ràn ti bá òun. Ó yára tètè tújú ká, ó gbọ́nra nù, ó sì fi iná tó ṣẹ̀ṣẹ̀ jó mọ́ra. Ó tilẹ̀ ń rẹ́rìn músẹ́músẹ́. Èwo lẹ wá ṣe níhìn-ín? Kòkó kan báyìí ni mo bá wọn kó wá síhìn. Jíjá sílẹ̀ kò sì tí ì kàn mí. N lèmi bá ń mú fàájì kiri ní tèmi. Ọjọ́ wo lẹ wá fẹ́ padà sílé Ifẹ̀? Bí wọ́n bá gbà lọ́wọ́ mi lónìí, a jẹ́ tìrọ̀lẹ́. Ṣùgbọ́n bí kò bá yá wa lónìí, a jẹ́ kó dàárọ̀ ọ̀la. Bọ́yá ẹ̀yin ni n ó kúkú máa bá padà lọ. Onítọ̀hún rẹ́rìn. Ẹ̀yin lè wọ Jàǹpàkò. Bọ́ọ̀sì kúkú wà rẹ́kẹrẹ́kẹ. Takisí ó sì gbé yín dé Igbóbì. Ó ju kí ènìyàn délé Ifẹ̀ lọ ni. Ènìyàn ìbá àfẹsẹ̀ rìn. Èèyàn bá sì gun kẹ̀kẹ́, èèyàn ìbá àwa fò sókè bí ẹyẹ, kò ju kó dé Ilé Ifẹ̀ náà lọ. Asúré tètè ò ní kọjá lé, arìngbẹ̀dẹ̀ ò sì ní sùn sọ́nà. Bó bá ti yá yín, ẹ̀yin ni mò ń bá lọ ní tèmi ò jàre. Ẹ̀yin ti ṣe tán ni, kí ni mo wá sí? Iṣẹ́ ráńpẹ́ kan lásán, ó ní, mo sì ti parí rẹ̀ látàárọ̀. Ẹ jẹ́ ká ya ilé ìtura ọ̀kan yẹn, ká fi ọtí díẹ̀ sára. Ìrànlọ́wọ́ gidi lẹ ṣe fún mi ní ti táyà àjọsí. Ẹ jẹ́ ká lọ ṣe fàájì nílé ìtura. Kì í burúburú kó má ku ẹnìkan kan mọ́ ni, ẹni tí yóò kù láàmọ̀. Àṣé ènìyàn tún lè rí olùrànlọ́wọ́ nínú irú wàhálà yìí. Ọ̀nà àrà ńlọlọ́run máa ń fi ran ènìyàn lọ́wọ́ o. Ó tó aago 5 rọ̀lẹ́ kí wọ́n tó kúrò ní Àpápá. Aago 3 òru ó sì ti kọjá dáadáa kí wọ́n tó sọ̀kalẹ̀ nílé Ifẹ̀. Ajá tó relé ẹkùn tó bọ̀, káàkiri ku ewu. Àlàbá wá táyà kúrò nílé, ó kọrí sí Ìbàdàn. Ìbàdàn le, ó gbéra ó dèkó. Èkó ṣèrọ̀, ó kọ lọ́gbọ́n. Ṣùgbọ́n ọ̀nà àrà ni aláàánú fi yọjú tí kò jẹ́ kí kinní ọ̀hún fòòró ẹ̀mí rẹ̀ ju bí
ó ti rọra fojú rẹ̀ winá lásán yẹn lọ. Ohun tó bá sì ń fẹ́ bẹ́ni lórí bó bá mọ ní sísí ni ní fìlà, ǹjẹ́ kò ṣeun. Òwò tóbìnrin ò ṣe rí wọ́n pè lóorun. Ó sùn ó dáyà bolẹ̀. Èrè ọjà tó ti tà ó wá pòórá mọ́ lọ́wọ́. Owó tí ìbá fi san èlé orí owó, irọ́ o, àwọn jàgùdà ló gbà lọ́wọ́ rẹ̀. Bí yóò tilẹ̀ sì pa òwò ṣíṣe tì, kì í ṣe owó ni ìbá fi ra irinṣẹ́. Owó tí ìbá fi ra lẹ̀ tàbí kí ó fi fẹ́bìnrin, ọ̀nà wo ló náwó ọ̀hún sí tí kò sàn ju kí jàgùdà gbà lọ́wọ́ rẹ̀ lọ. Ṣùgbọ́n ẹni òjò bá pa tí Ṣàngó ọ̀pá kó máa dúpẹ́ ni. Bẹ́ẹ̀ sì ni òun náà kọ́ ìjẹ́njẹ́ àná ló dùn mí horo lẹ́nu. Kò mọ ibi tí Sámínù ti rí táyà wá kó fún òun. Ó ṣe bí Ìbàdàn ni tàbí Èkó, ṣe bí oní nǹkan là á jẹ́ kó ṣe é. Ẹni tí kò bá mọ̀ dí ọlọ́lá bíi ti sàṣàkú náà nìyí. Orí kẹwàá, ojú ìwé 500. Irọ́ ni àwàdà ni. Òru làlàbá tí Èkó dé padà sí Ilé Ifẹ̀. Àárọ̀ kùtùkùtù ọjọ́ kejì ní Sámínù dé. Ọ̀rọ̀ ò pariwo ni. Ìjẹta làlàbá gbéra nílé Ifẹ̀ tó gbọ̀nà Ìbàdàn. Ìbá sì mọ̀ kó dúró, kì í kúkú ṣe pé ó fẹ́ dẹ̀já ni, bí kò ṣe pé ojú ló kún nígbà tí ó dúró tí kò rí Sámínù mọ́, pé kí ó máa pawọ́dà díẹ̀díẹ̀ kí Sámínù tó dé. Àìsó bàbà ni ló máa mú ẹyẹ jẹ ìgbà o. Àlàbá kó ó rò fún Sámínù. Sámínù bá kẹ́dùn pé ó taraka lọ sí Èkó nígbà tí ìbá kúkú ti béèrè òun ní ibi tí òun ń gbé. Ó ní òun ó fún ní àdírẹ́sì òun kí òun tó lọ lẹ́ẹ̀kan yìí, tó bẹ́ẹ̀ tí kò fi ní ṣàìmọ̀ ibi tí òun wà bí ó bá wáyé pé yóò tún máa wá òun kiri lọ́jọ́ iwájú. Akúkú máa wá bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Bí ènìyàn bá sì ti jágbọ́n àwọn oníjìbìtì kí wọ́n tó tún lè rí lù ọ̀nà ó jìn gbà kí o fi ṣe osùn kí o sì fi kínra. Ara ìyọnu tí ojú ènìyàn ń rí kí a tó là náà nìyẹn. Òkú ọ̀rọ̀ ajé òdì fún ọ. Ẹni tí wọ́n gbá létí lẹ́ẹ̀mẹ́fà tá a ní kó ṣe sùúrù kó fi yèdénú. Bí ò bá fẹ́ ṣe sùúrù ńkọ́, ta ni èkúté rí fi ẹjọ́ ológbò sùn láìsí Ọlọ́run ọba tó jọdá wọn. O gbọ́ Àlàbá, ó lè ń jolè lólè ní ọ̀rọ̀ náà, kí kálukú máa mú tiẹ̀ mọ́ra ni. Bí tèmi yìí kọ́ o Sámínù, ogún ojú tèmi òun lówó yìí, àwọn ni wọ́n jà mí lólè. Sámínù kí Àlàbá nílọ̀ nítorí ọjọ́ mìíràn. Ó sì kọ́ pé kí ó máa ṣọ́ra nípa àwọn tí kò bá mọ̀ rí tí wọ́n sọ pé àwọn fẹ́ ràn lọ́wọ́, pàápàá nígbà tí owó púpọ̀ tó bá wà lọ́wọ́ rẹ̀. Ó ní òun gbà nímọ̀ràn pé títí yóò fi mọ ọjà àárà dáadáa kí ó máa dúró de òun o. Bó pẹ́ títí òun ó sáàdé ni. Àlàbá sanwó ọjà tó rà fún un. Bí ó sì ti san, ó ní ó wí pé ṣé bí ọgbọ̀n ọdún ní wèrè ẹ̀mí ni, gbòǹgbò kan kò sì ní fọ́ mi lépo lẹ́ẹ̀mejì. Ṣé o sátúnbá mi kó táyà wá bí mo ti ṣàlàyé fún ọ tẹ́lẹ̀? Ọ̀rọ̀ ọjà tí àwa ń tà kì í dúró sójú kan náà. Táyà ni wọ́n kó ránni níjọ́sí. Táyà ni wọ́n kó ránni níjọ́sí. Ṣùgbọ́n lẹ́ẹ̀kan yìí sìgá àti ṣúgà ni. Ó di ìgbà tí a bá pàtẹ rẹ̀ kí o tó mọ bí ó ti rí. Táyà ni gbogbo ènìyàn ń retí pé kí n tètè kó dé. Òun náà sì ni èmi náà ràn kàn pé ó bá mi kó bọ̀. Kò sẹ́ni tó mọ̀ mí mọ nǹkan mìíràn. Ọjọ́ mélòó ni ó fi ń polówó kí wọ́n tó mọ̀ pé ṣúgà àti sìgá ni mo tún ń tà báyìí. Mo ní kí wọ́n dán wò ná, àti pé ohun tó ṣẹlẹ̀ ní Èkó ń ló dá wàhálà sílẹ̀. Bí ó bá ṣe pé èrè ọjà àjọsí wà lọ́wọ́ rẹ báyìí ni, ohun tí ó bá wù ọ́ yàtọ̀ fún èyí tí èmi bá kó wá ni ò bá fi owó ara rẹ rà tí ò bá máa tà. Ṣùgbọ́n bá ṣe jẹ́ ti kó sínú ọbẹ̀, èèrà ti kó sínú epo, ó sábà ni kò tí ì bàjẹ́. Díẹ̀ ló kù kí n gbàgbé Sámínù. Iye tí mo bá àwọn ọjà yẹn nìbàdàn àti Èkó yà mí lẹ́nu púpọ̀. Kò ṣeé máa fẹnu sọ ni, kò ṣeé rà rárá. Ní ti iye tí wọ́n ń tà lọ́hùn-ún, kò ṣeé fi wéra wọn. Nígbà tí àwọn òyìnbó wa bá fẹ́ rajà, ẹgbẹẹgbẹ̀rún ni wọ́n ń rà á. Nígbà mìíràn wọ́n á tilẹ̀ máa ra ẹ̀kún ọkọ̀ ojú omi kan tán pátápátá. Ìwọ wá wò iye tí wọ́n lè rí rà àti iye tí àwọn aláròbọ̀ yóò rà lọ́wọ́ wọn. Nígbà tí àwọn aláròbọ̀ wọ̀nyí bá rà tán, wọ́n gbọ́dọ̀ fi èrè tiwọn lé. Báwo wá ni iye tí wọ́n ń tà fi lè bá tiwa mu? Àròpọ̀ ńlá wa ń rajà, àràpọ̀ là wa ń rajà.
ẹyọ làwọn ń ra tiwọn. Ohun tí ó fa ìyàtọ̀ nìyẹn. Ìwọ ṣáà máa dúró dè mí ní tiwa. Kọ́bọ̀ tó tètè wọlé ó yá ju náírà kan tí kò tètè dé lọ. Àfikún ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń rà á lọ́wọ́ wa wọ́n tún ń kó o sí ṣọ́ọ̀bù ni tí wọ́n ó tún máa tà níbẹ̀. Ọ̀dọ̀ irú wọn ń lo yà nìbàdàn àti Èkó yẹn. Àlàbá gba ọ̀pọ̀lọpọ̀ ṣúgà àti sìgá ó sì kó wọn sí ṣọ́ọ̀bù rẹ̀. Ó béèrè iye oníkólókó ó kọ sílẹ̀ ó sì to ẹrù náà. Ó gún rẹ́gírẹ́gí. Ìgbà wo ni ká tún máa retí rẹ o Sámínù? Kò ní gbà. Ìgbà tí ó bá ṣàyà náà ni. Ìwọ ṣàfọkàn sí bí o ti ń tà àti ó máa wò gbà o. Kò burú o, a ó máa retí o. Labalábá labalábá àbí kí n kúkú máa pè ọ́ ní labalábá ni. Yóò balẹ̀ ni labalábá fi wọgbó lọ. Má jẹ́ kí labalábá balẹ̀ lọ́wọ́ rẹ o. Wẹ́lẹ́wẹ́lẹ́ ni àwọn oníbàárà tún bẹ̀rẹ̀ sí ra ṣúgà, Àlàbá àti gbogbo sìgá rẹ̀. Ó fi èrè gọbọi lé iye tí Sámínù pe ọjà wọ̀nyí. Síbẹ̀síbẹ̀ kò gbà lọ́sẹ̀ kan tí kò fi ṣẹ́kù páálí ẹyọ kan nínú ṣọ́ọ̀bù rẹ̀ mọ́. Iṣẹ́ sìgá iṣẹ́ ṣúgà pátápátá ni gbogbo rẹ̀ tán porongodo. Ojú owó jẹ́ 500 náírà. Èrè tí Àlàbá jẹ́ sì jẹ́ 1000 náírà ó dín méje. Ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ kejì, Sámínù tún kó táyà wá àti aṣọ àǹkárá. Ó gba owó èyí tí ó tà sílẹ̀ ó sì pẹ̀yìndà. Ó fẹ́rẹ̀ mọ́ ìtì lọ tán nígbà tí àwọn rajà fi bo ṣọ́ọ̀bù rẹ̀ bí ẹni pé àwọn náà ti ń sọ ìgbà tí ọjà rẹ̀ yóò dé. Wọ́dúwọ́dù ó ní wọ́n ń ṣe ní ṣọ́ọ̀bù náà títí gbogbo ọjà yìí fi tán pátápátá. Báyìí ni Sámínù ń kó ọjà wá o tí Àlàbá sì ń tà á. Kò tiẹ̀ rojú dé ibi iṣẹ́ mẹkáníìkì tí ó ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ mọ́. Bí ilé bá dàbí oko tí oko sì dàbí ilé, ọ̀nà kan là á fọwọ́ mú. Àlàbá fọwọ́ mú ṣọ́ọ̀bù. Ó pa ibi iṣẹ́ atọ́kọ̀ṣe tì. Ọmọọṣẹ́ rẹ̀ náà ti di olùrànlọ́wọ́ rẹ̀ ní ṣọ́ọ̀bù. Kò bìkítà fún iṣẹ́ tọ̀hún náà mọ́. Àlàbá ń jèrè jaburata. Sámínù náà sì ń jèrè tiẹ̀. Yàtọ̀ fún ìwé owó tí Àlàbá ṣí fún ṣọ́ọ̀bù rẹ̀ ní báǹkì, òun náà tún ṣí ìwé mìíràn fún ara rẹ̀. Ó wá gbajúmọ̀ bí ìsáná ẹlẹ́ta. Ó ralẹ̀ ó sì ti ṣètò pẹ̀lú àwọn mọlémọlé àti àwọn káfíńtà lórí ilé aláràbarà tó fẹ́ kọ́ sọ́nà Oǹdó. Sámínù tún dé. Ó kó ẹrù aṣọ ńláńlá wá, aṣọ léèsì, aṣọ alágbàá, aṣọ àrán, aṣọ gíní, aṣọ wúùlù àti aṣọ tàfẹ́tà. Èrò gbọ́dọ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ ní ṣọ́ọ̀bù. Bí wọ́n ṣe ń ra aṣọ náà, ọjọ́ kejì aṣọ ti kọjá àlàjì. Ọjọ́ kejì yìí ni gbẹgẹdẹ́ gbiná. Gamboro làwọn ọlọ́pàá yọ tí wọ́n sì mú Àlàbá ní pàpàjájá. Ó dàgọ́ ọlọ́pàá. Wọ́n ti ṣọ́ọ̀bù rẹ̀. Wọ́n sì yọ òjé sẹ́nu ilẹ̀kùn. Wọ́n de ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mọ́ Àlàbá lọ́wọ́. Wọ́n sì mú lọ. Èrò bí òṣèlú sóògùn awọ́rò kò lè rí èrò tó bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀. Bí ìgbà tí wọ́n ń ṣe ọdún pàtàkì kan, ó ní wọ́n ń wọ́ lọ láti odò ọ̀gbẹ́ títí dé àgọ́ ọlọ́pàá ní Mọ̀rẹ̀. Àlàbá yanu sílẹ̀ kò lè pàdé. Kí ni òun ṣe? Kí ni ẹ̀ṣẹ̀ òun? Ẹnikẹ́ni ọ̀dá lóhùn. Nígbà tó dé àgọ́ ọlọ́pàá tán náà ń kọ́. Ó dédé wákàtí 4 wọ́n kàn fìdí rẹ̀ gúnlẹ̀ ni. Wọn ò bí léèrè ohunkóhun. Ilẹ̀ ń ṣú lọ kí ọlọ́pàá kan báyìí tó bẹ̀rẹ̀ sí béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀. Ibo ló ti ra aṣọ náà? Sámínù ló kó wá tà fún mi. Ọ̀dọ̀ òyìnbó wọn. Ìní òun náà sì ti gbà. Sámínù wo? Aláàjì Sámínù ni. Ajá ní jẹ́ bẹ́ẹ̀ ni àbẹ̀ràn. Àlàbá ò dáhùn. Ó dáa o. Ibo ni Sámínù yìí ń gbé o? Ó ní òun ó fún mi ní àdírẹ́sì òun. Ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ lu ọ̀rọ̀ lọ́jọ́ náà lọ́hùn. Kò sì sí ẹni tí ó rántí ọ̀rọ̀ àdírẹ́sì mọ́ lọ́jọ́ náà lọ́hùn. Àyà Àlàbá fúnra rẹ̀ já. Ọkàn rẹ̀ sì ti dá lẹ́bi fún ara rẹ̀. Ó mọ̀ pé òótọ́ ni òun ń sọ. Ṣùgbọ́n ǹjẹ́ bí ènìyàn bá dá òun gan-an lóhùn báyìí, ó ń lè gba olúwa rẹ̀ gbọ́ bí? Wọ́n ní láti rò pé irọ́ ni òun ń pa. Báwo ni ènìyàn ṣe lè mọ̀mọ́ ẹni tí ń kó ọjà wá fún òun? Kò sí ẹni tí yóò ṣe tí kò ní rò pé màgòmágó wà nídìí ọ̀rọ̀ yìí. Bí òun sì ti ṣe wá gbàgbé tí Sámínù náà ò sì níran kò yé. Ṣùgbọ́n ta ni lè lérò pé ọ̀rọ̀ lè búrẹ́kẹ́ báyìí? Ṣùgbọ́n Àlàbá ń ronú pé bó pẹ́ bóyá Sámínù ó dé, òun ó sì lè pè é ṣe ẹlẹ́rìí òun. Wọ́n fi sí àtìmọ́lé nítorí pé wọ́n rò pé ó mọ ẹni tí ó kó aṣọ náà fún òun. Kò fẹ́ jẹ́wọ́ ni. Ó ń fẹ́ bo onítọ̀hún. Àwọn ọlọ́pàá rọ̀ títí wípé àkàlàmàgbò máa ń jọjú ọ̀rẹ́. Ojú ẹni ní yọ ọ́ jẹ o. Ṣùgbọ́n ó dá Àlàbá lójú pé àṣìṣe lásán ni wọ́n ń ṣe. Nígbà tí Sámínù bá dé, ọ̀rọ̀ náà yóò lójútùú. Ọjọ́ kan ọjọ́ ìdájọ́ dé. Ọjọ́ ìdájọ́ ọjọ́ ẹ̀rù. Kóòtù kún fọ́fọ́ kò gbẹsẹ̀.
ó ṣàkíyèsí pé lọ́ọ̀yà òun kò wá, lọ́ọ̀yà tí àwọn ènìyàn bá òun gbà tí ó gbowó lọ́wọ́ òun tí gbogbo owó òun fi tán tí òun tún yáwó kún un pé bí ó ti wù kí ó rí ẹjọ́ yìí yóò sá parí, òun sì gbọ́dọ̀ tún orúkọ ara òun ṣe. Sílẹ̀ di ìgbà náà ó náwó títí fún àwọn ọlọ́pàá, ẹnìkan sì fi ọkàn rẹ̀ balẹ̀ pé òun ò bá rí adájọ́ kóòtù kí ó má mìkàn. Onítọ̀hún náà tún gbowó lọ́wọ́ rẹ̀ kí orúkọ òun má bàa bàjẹ́ yìí. Ó pinnu pé ohun tí ó bá gbà ni òun ó fún. Ó sì sa gbogbo agbára rẹ̀ ní tòótọ́. Ó patú méje tọdẹ pa. Ó ta ilẹ̀ tí ó ti rà. Ó wá bojú wo inú kóòtù. Ní ọjọ́ ìdájọ́ yìí kò rí lọ́ọ̀yà rẹ̀. Bákan náà ni kò rí oníbàárà tí ó ní òun ó bá òun rí adájọ́. Ẹyẹlé a lè bá onílé jẹ tán kó bá onílé mu kó di ọjọ́ ìṣòro kó fò lọ. Ó wá lè jẹ́ pé ẹyẹ ti rí òkò tó ń bọ̀ ń ló fi fò tó sá lọ. Ó wá lè jẹ́ pé ọwọ́ epo nìkan lọmọ aráyé ń bá ní lá, wọn kì í bá ní láwọ́ ẹ̀jẹ̀. Ó wá lè jẹ́ pé gbogbo ènìyàn ó ń retí pé kí wọ́n gbé òun sọ sẹ́wọ̀n. Adájọ́ gbójú sókè níbi tí ìwé tó ń kọ, ó sì há fún un. Ẹ̀sùn tá a fi kàn ọ́ Àlàbá ni pé ó fọ́lé lóru ní ṣọ́ọ̀bù aṣọ kan ní Adétí ní Iléṣà ní ọjọ́ 12 oṣù kọkànlá ọdún tó kọjá yìí. Mo farabalẹ̀ gbọ́ gbogbo ẹjọ́ tí àwọn afinisùn gbé wá kalẹ̀ níwájú mi pẹ̀lú ètò àti làákàyè tó péye àti gbogbo àwíjàre agbẹjọ́rò rẹ̀ rò níwájú mi pẹ̀lú ìrònú tó yè kooro àti kábàkàbà tí wọ́n fúnra rẹ̀ ń tò lójú mi. Kò sí àní-àní pé ìwọ Àlàbá, àní ìwọ nìkan ṣoṣo láìsí ẹlòmíràn tó ràn ọ́ lọ́wọ́ ni ó fọ́ ṣọ́ọ̀bù tí à ń wí yìí. Nítorí náà mo rí pé ó jẹ̀bi, mo sì dá ọ lẹ́bi. Ṣùgbọ́n mo ro akitiyan agbẹjọ́rò rẹ̀ àti ẹ̀bẹ̀ ìfanilétí tí ó bẹ̀ kí n tó dá sẹ̀ríà fún ọ. Òfin fún mi lágbára láti yẹgi fún ọ. Àwọn yòókù mi nínú ìgbìmọ̀ yìí tí ń ṣe ìdájọ́ afipájalè sì gbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí kò sí ẹnikẹ́ni tí ó kú nínú ìfọ́lé náà àti gẹ́gẹ́ bí ẹ̀bẹ̀ agbẹjọ́rò rẹ̀, a ò ní yẹgi fún ọ. Kí ẹ̀mí ọlá ogun, ó dá mi lójú pé àṣìṣe ni kóòtù yìí yóò ṣe. Bí ẹ bá dá mi lẹ́bi, àwọn ọlọ́pàá ṣe ọ̀dà. Adájọ́ tó ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ, ó ní àkókò ọ̀rọ̀ sísọ fún ọ ó ti kọjá. Nítorí pé mo ti sọ kí o sọ ohunkóhun tí o bá fẹ́ sọ gẹ́gẹ́ bí ẹ̀bẹ̀. Agbẹjọ́rò rẹ̀ sì ti bẹ̀bẹ̀ lọ́jọ́ náà. Mo kàn ń ka ìdájọ́ tí mo ti kọ sílẹ̀ ni. A kò ní yẹgi fún ọ nítorí ẹ̀bẹ̀ agbẹjọ́rò rẹ̀ àti ìdí wípé ènìyàn kò kú sínú ìṣẹ̀lẹ̀ náà, ṣùgbọ́n ó lọ ṣẹ̀wọ̀n fún ọdún 7 oníṣẹ́ àṣekára. Ó ṣẹ̀wọ̀n fún ọdún 7 pẹ̀lú iṣẹ́ àṣekára. Àlàbá náà ti mọ̀ tẹ́lẹ̀ ní tòótọ́ òun ò jẹ̀bi, ṣùgbọ́n kò sí ẹni tí ó lè gba irú àwáwí tí òun ń ṣe gbọ́. Òun ti mẹjọ́ ara òun lẹ́bi, nítorí náà kò fi gbogbo ara bá a lójijì. Sámínù ńkọ́? Láti bí oṣù 4 tí ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀, Sámínù kò tíì kó ọjà mìíràn wá ni. Àbí ó ti jẹ́ tí òun ò fi rí, kò gbọ́ nípa ẹjọ́ tí òun kó sí yìí ni. Àbí kò ṣe bẹ òun wò nínú àtìmọ́lé. Egbò ọkàn ni ọ̀rọ̀ yìí jẹ́ fún un. Àbí ìjàmbá sì ti ṣe Sámínù. Àbí àwọn ọlọ́pàá ti mú òun náà níbi tí ó ń gbé. Bí wọ́n bá mú un tí ó sì ṣe pé lórí ẹjọ́ kan yìí náà ni, Iléṣà níhìn náà, ó ní wọn ìbá ti ṣe ẹjọ́ rẹ̀, kì í ṣe pé wọ́n mú un ni. Inú bẹ̀rẹ̀ sí bí Àlàbá. Ìyẹn ni pé báyìí ni ilé ẹjọ́ lè ṣí ẹjọ́ dá kí wọ́n gbé ẹ̀bi fún ẹni tí kò jẹ̀bi. Ǹjẹ́ irú èyí kò lè mú ọkàn ènìyàn yí gbì nígbà tí ó bá ti ẹ̀wọ̀n dé? Ṣùgbọ́n òun ó wá agbẹjọ́rò mìíràn tí yóò bá òun gba ìwé tí wọ́n ń pè ní kòtẹ́milọ́rùn. Lẹ́sẹ̀kẹsẹ̀ ló tún rántí pé ẹjọ́ òun kò dára, àfi Ọlọ́run nìkan ni ó lè ṣẹ̀rí òun. Ọlọ́run ní í ṣẹjọ́ àfihàn pẹran. Ṣùgbọ́n bí yóò ṣe ìdájọ́ ọ̀hún ó di ọjọ́ gbére. Àlàbá kò mọ ìgbà tí wọ́n fi fa òun dé inú mọ́tò dúdú tí àwọn ọlọ́pàá fi gbé òun wá láàárọ̀. Ṣùgbọ́n ó rí i pé àwọn ti tún padà dé ìdí ọkọ̀ náà. Àwọn èrò ń hó lé e lórí, wọ́n ń sápẹ́, wọ́n ń kọrin. Bí kò bá sí ti àwọn ọlọ́pàá, wọn ìbá fa òun náà ya pẹ́rẹpẹ̀rẹ ni. Bí ó ti ń gòkè wọlé sínú mọ́tò, ó tún bojú wẹ̀yìn lẹ́ẹ̀kan sí i. Omi bẹ̀rẹ̀ sí í dà pòròpòrò lójú rẹ̀. Sí òun náà ni gbogbo ènìyàn sìn wá sí kóòtù yìí. Sí òun ni wọ́n hó lé lórí yìí. Ó rí Sámínù láàrin èrò. Ó tún wo ibẹ̀ wò pé àbí ojú òun ń tan òun jẹ ni. Ṣùgbọ́n ó rí Sámínù kedere. Ó nujú nù. Ó wò kóokó. Kẹ́sẹ́ kí àwọn ọlọ́pàá tó tilẹ̀kùn, Àlàbá rí pé Sámínù juwọ́ sí òun.
Sámínù kò wọ aṣọ aláàjì tí í wọ̀, ó wọ aṣọ kan lásán ni. Àlàbá ò tilẹ̀ mọ irú aṣọ náà nítorí pé kò fọkàn sí ti aṣọ. Sámínù wà nínú èrò. Sámínù juwọ́ sóhun. Sámínù ń dágbére fóhun. Ohun tí òun wẹ̀wọ̀n láìṣẹ̀. Ìyẹn ni pé ní tòótọ́ ni Sámínù jalè. Ìyẹn ni pé Sámínù ló jalè. Sámínù wá tì mọ́ òun. Sámínù rí pé ọ̀rọ̀ di ẹjọ́, ó sì fojú pamọ́. Sámínù ń wo òun níran tí wọ́n fi gbé òun sọ sẹ́wọ̀n. Bóyá láti ọjọ́ tí ẹjọ́ ti bẹ̀rẹ̀ ló tiẹ̀ ti ń wá sí kóòtù. Irọ́ ni àwàdà ni. Àlàbá wẹ̀wọ̀n, ó wọṣọ ọba. Labalábá rere oko aṣọ. Àrà mìíràn ni yóò tún gbé dé. Àrà wo ni ó wá gbé dé o? Atótó arére. Hello my people, you are welcome to my channel Agbawabura Biewe Oshiori. If this is your first time watching, kindly like, share, comment and subscribe for more amazing Yoruba content. Thank you for your support. Àṣírí ìkọ̀kọ̀ lábẹ́ òrùlé. Every day you dey hustle but money no dey stay your hand. You don tire abi? Guy, na why I come show you this opportunity no be only health, na money too. This na cinnamon and almond herbal extract from Mudet Real Solution. E dey help your body stay strong and at the same time, e fit put money for your pocket. You fit start your own small business with am. As you dey sell am, na so your money dey grow. I start small, now I dey make steady money every week. This thing real. No dull yourself, opportunity no dey wait. Start today, sell cinnamon and almond herbal extract and begin cash out. Call now or visit our website. Make your money journey start today. Boost your vitality and unlock your potential with the ultimate sperm booster combo pack. Kick stomach ulcers out of your body with Faforon and Spidex 19. Fight against dementia with Faforon and Salud. Order now. Graphics promo, strategy too. I will go package and well for you. No dolly zone, we they bring fire. Creative spark to your brand require. Multimedia king, make we take it higher. I will Oba, the boss supplier. Oba, Oba, yeah, yeah, oh yeah. Oba, oh yeah, your one-stop spots. Let's go with it on the show, sure you know. Oba, Oba, yeah, yeah, oh yeah. Oba, oh yeah, your one-stop spots. Let's go with it on the show, sure you know. Oba, Oba, yeah, yeah, I know you, Oba, oh yeah, the one-stop spots, let's go. We there on the show, sure you know, Oba, Oba, yeah, yeah, I know you, Oba, oh yeah, the one-stop spots, let's go. We there on the show, sure you know. From radio wave to social space, content with the blue like Chris. Graphics promo, strategy too. I will go package and well for you. No dolly zone, we they bring fire. Content with the blue